don't know why I should be treated like this. That's why you need to leave him. Give him some space. Let me hold back me. Yeah. Shut up! Shut your dirty mouth up! I will advise you postpone this wedding. I am eating budget. Get this off. Tino mi ò bá ṣe dùn nínú ilé yìí, kò sẹ́ni tínú ẹ̀ máa dùn. Good, but there was a new cake that I had trouble with. Close the door behind you. Go out. Bad influence. I'm a witch. Àtìgbà tí mọ́mì ti dé, it's just been from one problem to another. I think the only thing to move people is to go better for relocate. Anytime tí mọ́mì bá ti rí mi pẹ̀lú obìnrin báyìí, it becomes a problem. You won't marry that idiot in my presence. And I will marry her in your absence. Jesus. Ṣé o fẹ́ fẹ́? Dábìlò, ṣé o fẹ́ fẹ́ ni? Tó o bá ní mo fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́ náà ni. Tó o bá fẹ́ kí àwọn òbí ẹ kí wọ́n ra ticket wá sí Amẹ́ríkà fún burial ceremony ẹ, leave my son alone. I will never let it happen. O ò lè fẹ́ láyé. Ọ̀nà wọ́n sẹ́kẹ̀wẹ́. Ọ̀nà wọ́n sẹ́. This is my son's house. Do as I say. No, woman. I won't do what you say. You can't order me around. Ewúrẹ́ òkúkú ló mọ̀ sọmọ ìyá àgbò. Àgùntàn ló ní yóò wò dúdú. Gbádébọ̀, ṣọ́ ara ẹ o. Má jẹ́ kí inú bí mi sí tinú ọlá débi tó máa rí pípọ̀ ojú mi o. Hi. Yes, I'm calling. There are some idiots harassing me downstairs, making noise in my apartment, and I don't appreciate it. You are a totally disgrace to the world. Mo ṣe jẹ spaghetti láìpẹ́ yìí ni. Màmá náà ti gbọ́n pa ẹ́. Ṣé bó ṣe wà yẹn best food wọn ni spaghetti. Kò yẹ ká fún ọkọ làmì fún sàrà Amẹ́ríkà. Ṣé torí ọ̀rẹ́ ló lè ṣe lọ pé dé tí wọ́n wá. Ẹ ká sọ mọ́ mi. Ẹ ǹlẹ́ o. Yes ma. Yes ma. Tinubu bèrè. O ṣe béèrè títa. Ẹgbẹ́ mi fẹ́ sọ pé kò sí nǹkan tó fẹ́ fọkùnrin ṣe ẹ yọkùn lọ́rùn mi. Mi ò ní yọkùn lọ́rùn ẹ o. Mo dẹ̀ yàrá spaghetti fún yín o, ṣé mo pẹ́ láìkí ẹ. Bọ́ ọba dédé ọba ń kó fún yẹ. Orí ẹ̀ dúdú. Mama! Ìwọ àti ta lẹ̀ ń jà mí ṣe. Ẹyin gángan ni mo bá jà. Mommy, I'm hungry. Kí ni problem ẹ̀ náà? Kí ni stress ẹ̀? Ẹ sọ fún Tinubu pé mo wá mà. Orí kan. So fi rù balẹ̀. So àfi bí ewé mọ́ínmọ́ín. Tí ikú bá ń wù yín kú màmá tí ikú bá ń wù yín kú ẹ bọ́ sí express kíkọ́ wọn àrùn sódà mo tún máa parí ẹ máa kú sàrà. Ẹ jẹ́ kí n bí kinní kan. Ṣé ẹ ti ra pósí? Èmi kì í. Ọ̀kan wò mí báyìí ni o. Ó wà lára mi bàjẹ́. Àmọ́. Jọ kí lè lè. Noodles ni. Noodles ni. Láì ṣàdìyẹ. Bébí kí ni wọ́n fẹ́ jẹ láàárọ̀? Ẹni fi wá ọ̀kẹ́. Mọ́mì kí lẹ̀yin fẹ́ jẹ láàárọ̀? Gbogbo ohun tó lọ́run bá fún yín lágbára pé kẹ́ ẹ fún wa jẹ ní. Ok, ẹ̀yin náà fẹ́ anything àbí? Kò sí problem. Baby show my spaghetti. Mo fẹ́ máa rí ilé. Mo ń padà rí Nàìjíríà. Ibi tí awilade yìí ọ̀rọ̀ bù ṣe lẹ́ni gan náà ni kò ní di ọ̀la. Mo mọ̀ wípé gbogbo yín lẹ mọ̀ wípé àwa ṣe ìdánrawò ní ibi báyìí lẹ́ni ni. A fẹ́ mọ̀ bí oníkálukú wa ṣe dángájíá tó. Eré àárín tí a wá ṣe níbí eléyìí kọ́ ni àkọ́kọ́ bí àwọn bàbá wa ṣe máa ń ṣe ní ìgbà ayé ọjọ́ nìyẹn. Àwa tún fẹ́ jẹ́ kí a tún ṣe kí àwọn èèyàn wa kan lè mọ̀. Ṣùgbọ́n eléyìí oríṣiríṣi ẹ̀bùn rẹpẹtẹ ló wà tẹ́ máa jẹ. Kékeré làwọn eléyìí tẹ́ ń wò ń bí. Àwọn ẹ̀bùn míì wà tí ò sí bí tá a lè gbé wá síbí. Ẹ̀bùn bí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àbí bí ẹ̀bùn ilé. Ìwọ tó o bá jẹ́ a máa fún ẹni kọ́kọ́rọ́ ẹ̀ ń bí báyìí. Ìwọ tó o bá dẹ̀ jẹ owó ńlá náà wàá gba owó ẹ̀. Àwọn ẹ̀bùn yẹn nípele ni. Ìyẹn wà lọ́wọ́ bí oníkálukú wa bá a bá ṣe dángájá sí. Ṣé gbogbo wa la ti ṣe tán? Tíṣẹ́ bá ti yá ó yá kí ẹni àkọ́kọ́
kí ó bọ́ síwájú kí a sì bẹ̀rẹ̀ kí eré ìdárayá náà kó bẹ̀rẹ̀ ní pẹrẹwu. ẹ ti rí àwọn àárín yìí bí wọ́n ṣe wà yẹn ló ní ẹ̀bùn kọ̀ọ̀kan tí ìkọ̀ọ̀kan bá dé ní tó bá ti mú tó bá ti bá òun náà ni kò jẹ tí àádẹ́ fún ẹ ní ẹ̀bùn ẹ. ó dẹ̀ ṣeé ṣe náà kí ara ẹni tó máa jẹ ẹ̀bùn ìgbájú. ìgbájú bò. ara ẹ̀bùn náà ni ẹ̀bùn jẹ́ àáfún níbí báyìí náà ni tí kò ní dọ̀la. Let's go. Ta ló kàn àní láti waste time ẹni tó kàn bóyá yáyá. èmi wọ́n jẹ. owó kan wà níbẹ̀ yẹn màá wọ ẹni tó máa jẹ owó yẹn. Ta ló kàn. Èmi ni èmi ń jẹ́. Igbó ni igbó lọ sọ sí èmi ń wọ́n jẹ. Bóyá bí màá wò bóyá ẹ máa jẹ́ kí n kó ẹ̀fọ́ yìí lọ ẹnìkan tó ní jẹ́ inú mi. Oṣù ayé ẹ fún mi ṣe ajé ayé ẹ fún mi ṣe irúnmọlẹ̀ bá pè ìjà bóòrùn bá ti pa òrùn báyìí ń ṣe lórí yíyọ oṣù ẹyọ ní sí mi ajé ẹyọ ní sí mi mo fẹ́ ju àárín anamúntọ̀gà. Obugudu. Ẹni tó wà tí ì jẹ ẹ̀bùn yìí. Ìbílò kan láti ẹ̀mí ìjà kò ní. Ok. Bóyá arábìnrin tó máa kọ́kọ́ bẹ̀rù ìbàjẹ́ lélẹ̀. Nígbà tí àwọn èèyàn gidi ẹ̀jẹ̀ ṣé làwọn ní àyè. Kò ṣe pé mo ní àǹfààní àti tani àti fi gbogbo àwọn ẹ̀bùn àti fẹ̀fẹ̀ lánàá tán. Ẹ̀dá fún dàbí ẹ̀rí ni ẹ̀dá yóò bá dàbí ẹ̀rí. Rọ́bìnì ò ní gbẹ. Ó bẹ̀rẹ̀ yẹ kò sí nínú ẹ̀. Ẹ̀yin bàbá mi ní ìgbàjọ ẹjọ́ ojú mi ṣe o odidi èmi ọmọ ọlọ́sàn ìgbàjọ land ẹ tì mí lẹ́yìn ẹjọ́ ojú mi ṣe o. Bọ̀dá alákàdá, ó ti padà pẹ̀lú. Ok, this time àkàndá máa wù náà. Ó yá. Àwọn kan dẹ̀ lè gbọ́, ó lè gbọ́ abẹ́rẹ́ nínú òkùnkùn. Wọ́n lè gbá àárín kókó ní gbàgbà wájú ìtàlẹ́. Èmi ní dúró dè. Èmi ní wọ́n jẹ. Ta ló fẹ́ kọ́kọ́ jẹ ẹ̀bùn mi o? Ní ìgbà tí à ń ta tí àwa ń ta àgbà ṣé ilẹ̀ máa rí mọ́tò ẹ̀jẹ̀ báyìí mi ò tiẹ̀ fẹ́ fẹ́ yẹn
mo ti rò wípé màá rí nǹkan tó wà ní mọ́tò rẹ̀. Ọyá oṣù ayé ẹ fún mi jẹ. Ajé ayé ẹ fún mi jẹ. Irun mọ́lẹ̀ bá pè níjà. Níjọ́ tó sì bá fojú kóòrùn bá ìjọ náà rẹ̀ yọ. Oṣù ayé ẹ yọrù sí mi. Ajé ayé ẹ yọrù sí mi. Ànàmú bá ìtọ̀gà. Ànàmú bá ìtọ̀gà. Ànàmú ìtọ̀gà. Oh my God. Ànàmú gangan ni. This is ànàmú. Ànàmú ni káfọ́. Bàbá alánàmú kẹ́rẹ́gẹ̀dẹ̀. Kẹ́rẹ́gẹ̀dẹ̀. Mo ti mọ̀ tán. Alánàmú. Okay. Ara rẹ̀ ti tọ́ra mú. Bàbá ẹgbẹ́ ju mi ṣe o. Ìdájọ́ lóró. Níbi èyí ọmọ ọlọ́sàn. Ọlọ́sàn ìdájọ́ tí o gbọ́dọ̀ mú. Ìdájọ́ ti fò. Ọ̀sán ìlú tẹ̀lé yín wá sí ilé. Ọ̀sán yóò sílé. Ọ̀sán ìṣe ẹ̀sùn mi. Ọ̀sán yóò sílé. Ìgbàjọ́ òrùbá olè ọ̀fẹ́ gbàgbé ọ̀fẹ́ gbàjọ́. Madam Nimi, ó lè yàtọ̀ ìlú ìṣọ́. Ẹ wá, ṣé kò sí ẹni tí èmi ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún okay. Ẹ dábàá ká lọ sí. Kí ló dé sẹ́ǹsì rà? Kí lẹ fi sí nǹkan tẹ́ kó ká lè? Ṣé ẹ dà wá ni? Àwa ń bí látàárọ̀ kò tí ì sẹ́ni tó jẹ. Ìwà burúkú lè tẹ̀ wú yìí o. Ó dàbí ìgbà tẹ́ ti fi nǹkan sí i. Kò rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi alákàdá. Sórí wọ́n ní ọwọ́ ẹni báyìí la fi ń tún ìwà ara ẹni ṣe. Ìwà wèrè wò. Ọwọ́ yín lẹ fi máa tún ìwà ara yín ṣe. Ohun tẹ́ ẹ bá jù tí ó bá bà òun lẹ máa jẹ. Kò sí òjòrò nú ilé. Kò sọ̀rọ̀ ló tẹ́ ẹ sọ jàre. Ó yá. Ìwà burúkú lẹ̀ wú. Ẹ jẹ́ kí a lọ sí ráǹdì ilé káwọ́ lẹ́nu máa jẹ. Ráǹdì tí a lọ yìí ó yẹ ká lẹ́nu tó máa jẹ. Fún ara ẹ̀ tú ẹ̀bù tí o jẹ bó jẹ kí ló mọ wá bọ́. Congratulations. Bá mi kan tó wà níbẹ̀ ṣeré ló jẹ àbí mọ́tò. Ẹ ní pé o surprise yẹn. Kí ni nǹkan tẹ́ ń fún mi jàre? Kí lè lè báyìí? Ó jẹ ẹ̀bùn ẹ bá pé kí ó bá wa kí orí kí Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà kọ́ ìlànà. Ṣé wà burúkú kọ́ lè tẹ̀ wú báyìí? Mo dìídì mo jẹ ẹ wá ní kí n lọ máa kí Ìjẹ̀ṣà. Ṣé nǹkan tẹ́ ní káwá jẹ́ mi báyìí nìyẹn? No, ibi ìwọ náà rí pé nǹkan tó jẹ nìyẹn. Ẹni tó bá jẹ lé, ẹni tó bá jẹ mọ́tò, ìwọ dẹ̀ jẹ orí kí Ìjẹ̀ṣà. Ọjà gbọ́dọ̀ jàre wà burúkú lẹ́hìn wú dẹ́bà rẹ ni sọ fún yín. Kí ló dé? Ọbẹ̀ bí ẹ̀ka yìí lẹ́ padà jẹ gbàjú tẹ́lẹ̀ ẹni tí ò bá jẹ máa jẹ. Ṣé ẹ ti gbọ́? Mi ò sí nínú àwọn contestant. Congratulations. Wo pẹ̀rẹ̀ tó fẹ́ sìn ó sì báyìí ká ni ìyẹn wọ́n ń pè ní ẹ̀mú tí ìmú rẹ̀ ti lágbẹ̀dẹ gbẹ̀rẹ̀ ló fẹ́ sàn ó sìn.
bọ̀ kó lè bá kóra wọn ẹgbẹ́ báyìí. Bóyá fẹ́ bù sí. Kìtẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá dídán ní dán gbogbo kìtẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá dídán ní dán gbogbo kìtẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá dídán ní dán ọkùnrin ẹ̀mú ẹ̀ ti lágbẹ̀dẹ̀ ẹ̀mú kan kì í mú ẹ̀ ti lágbẹ̀dẹ̀ ẹ̀mú ẹ̀ ti lágbẹ̀dẹ̀ wọ́n gbà. mo ti pẹ́ bí o nígbà tí à ń ta àárín yìí àwa máa ń jẹ́ ṣeré ní látàárọ̀ mo gbọ́dọ̀ pé mọ́tò lọ nílé mi àìgbọ́tò ní mi ní kòbí. ṣe bí bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ni ẹ jáde mi bí ni. ẹ ṣe mo rí pàgbàlagbà ní mi. wọ́n wà gbàlagbà á dùn. ẹjọ́ ẹ jẹ́ ká ṣe sùúrù. pẹ̀lájọ́ bí. ẹ jẹ́ ká fara balẹ̀. ẹbí ló kan jàre mo dé. ẹ jẹ́ ká fara balẹ̀ bàbá ẹ káàbọ̀ ṣe rí àníìdí láti jà ẹ̀bùn pọ̀ ń dẹ̀ rẹpẹtẹ ibi báyìí la wà mi ò lọ síbì kankan àwọn tó gbé tòun kalẹ̀ ẹ̀yin lẹ ní ẹ jẹ́ ká fún bàbá ní àpọ́nlé. ẹ wò bàtẹ́ mi ti ń jù èmi ò tẹ kankan bí. tọ́wọ́ bá jẹ kí wọ́n àgbèrè mi fẹ́ nìkan ni. ẹ jẹ́ jẹ́ kébì tí ẹ bí tán. tọ́wọ́ bá jẹ kankan wàá mú kankan. ẹ má wọrí gbogbo wa má dẹ̀ bùn ẹ̀jẹ̀ tí mo bá jẹ. ẹ má gbọ́ o arákùnrin lùsí mo gbọ́ nínú ìpolówó ọjà yín pé mọ́tò wà nílẹ̀ ní jíjẹ ẹ̀bùn ilé wà nílẹ̀ ní jíjẹ kọ́kọ́rọ́ ẹ̀dá. ẹ kọ́kọ́ jẹ náà. wà á kó kọ́kọ́rọ́ lé mi lọ́wọ́ náà. àní ẹ kọ́kọ́ jẹ náà. èmi máa kó kọ́kọ́rọ́ mọ́tò àti ti ilé máa kó lọ màá tún jẹ àwọn ẹ̀bùn yòókù tó bá wà bí ni. tẹ ẹ bá ti jẹ náà àfọ yín kọ́kọ́rọ́. ìwọ náà máa jẹ náà ó ní láti jẹ náà ni. wọ́n ní ọjẹ náà ọjẹ náà bàbá ní ọjẹ náà. bàbá n tí mò ń ṣàlàyé fún yín ni wípé nígbà tí ẹ bá kọ́kọ́ ta àárín yìí ohun kó tí àárín yìí bá ti ba ìkan nínú àwọn àárín yẹn ohun tó bá wà ní abẹ́ tó bá ti jẹ́ ilé ni tó bá jẹ́ mọ́tò ni àfún yín ní kọ́kọ́rọ́ ẹ̀. wọ́n sọ fún yín o ìbàdí wà bẹ́ẹ̀ o. àwọn wo ni máa jẹ gbádùn. èmi máa jẹ gbádùn èmi máa jẹ gbádùn. ẹ ṣe kárí. anamundoga 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 bẹ́ẹ̀ ni gbogbo èyí tí elégbèrè bá ti fọwọ́ bàbá yìí dandan ní dùn o dandan ní dùn dandan ní dùn. Eti abamo tubu abamo tubu. Baba Namu. Baba. Baba Namu. Baba Namu. Baba Namu. Ayò lásán ni. Abẹ́ rí nǹkan. Géèmù lásán ni kò. Ṣé ń dánú? Mọ́tò ẹ wo ilé lẹ́jẹ̀ Baba Namu. Ṣé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sí ìta? Bàbá ẹ jẹ, alẹ́ ẹ jẹ. àṣẹ orí ni àṣẹ kiri kan sílẹ̀kùn. gbogbo nǹkan láyé yẹ sórí ni lọ́wọ́ orí là fi dádì lọ́wọ́ orí là fi joyè láwùjọ lọ́wọ́ orí là fi jẹ́yẹ pàtàkì kì í ṣoògùn là fi ṣayé gbogbo nǹkan kọ́ lóògùn mú
àṣegbẹ́rẹ́ àṣọ́bàǹtẹ̀ alògbàdì nítorí ká lè bá a jẹ àṣọlọ ní pèsè ìfúnnẹ́gà Elédùmarè ǹjẹ́ wọn ti ṣẹ́ gbogbo yín báyìí. àbótọ́rọ̀ ló ti bá wa sọ tẹ́tí bá wa sọ tọ́rọ̀ yẹn wọ́n ń bẹ́lẹ̀ lè sọ. wọ́n ti ní kọ́níkálùkù gba bí iṣẹ́ rẹ̀ lọ kó múra sí àti dájú mo ti wà ń bí o. ṣe rí gẹ́gẹ́ bí àgbàlagbà mi ò ní fẹ́ kí wíwá yín kó já sásì ṣe rí òdodo ọ̀rọ̀ lẹ bá wa sọ fún àwọn èèyàn pé ọwọ́ orí mi ṣùgbọ́n èmi náà mi wà ní rìn lásán ẹ fún mi ní ìṣẹ́jú méjì mò ń bọ̀. ẹgbà wẹ́tàmẹ́lọ̀ yìí tẹ bá ti délé ẹ̀jẹ̀ ó ṣe ara lóore fún ẹ̀yìn àgbàlagbà bọ́ọ̀lù kọ́ wọ́tàmẹ́lọ̀ ni ó ṣiṣẹ́ ní ara tó ti yé yín tí ẹ bá ń jẹ gbogbo bóyá pé ẹ̀jẹ̀ ríru nǹkan kan yẹn kò ní jẹ́ kó wá. ó tẹ̀ mọ́ mọ́kàn àgbàlagbà balẹ̀ mọ́tò ni bàbá wá wà mẹ́ta mélòó ni wọ́n gbé lọ. ó dàbẹ̀ náà.